orí kan jórí kan lọ everybody has a right ìdí tá a ṣe ń sọ pé ká dá dúró nìyẹn ṣèwọ́ tó ń takò kí ló dé tó ṣe ń takò kí ni Yorùbá nation ṣe fún ẹ tó ń takò ṣáwa ni problem ẹ ni ṣáwa la ní kí Nàìjíríà máa wọ́ọ̀kì ni àwa dẹ̀ kọ́ ni government so kò ṣe gbogbo nǹkan la lè ṣe nísìn àìtí ni government àìtí ni Yorùbá government so ó ní limited things ta lè ṣe for now ṣẹ̀rí mọ́tò wẹ̀yẹn bó ṣe rí 810 yẹn tó bá drive lọ báyìí nísìn ló máa gbé ẹ dé orí M25 mo like mọ́tò wẹ̀yẹn gan but M25 yẹn bó ṣe fast tó tí small accident bá ṣẹlẹ̀ níbẹ̀ o lè jókòó síbẹ̀ for 4 hours mọ́tò wo ló yá jù láti connect ambulance àbọ̀lọ́pàá ló ń lọ yẹn nísìn olówó nìkan ló ń lo siren ní Nàìjíríà Tinubu máa fi lọ bá máa blọọkì gbogbo títì á fi tiẹ̀ ní àwọn èèyàn lára àgbọ́dọ̀ save life sórí sọ fún yín ẹ̀rọ ambulance ló lọ yẹn ó ń lọ rescue èèyàn nìyẹn ẹ̀tọ́ àwọn fẹ́ kéèyàn kú nílùú òyìnbó Nàìjíríà lè ti ní value for life kò sí value for life àìmọye ẹ̀mí tó ti bọ́ dànù nínú Nàìjíríà yẹn àádẹ́ sọ fáwọn yìí ẹ máa attack wa hospital ẹ ní mo kí ya mi Stella ṣọdá ìdẹ káàbọ̀ padà mo kí gbogbo ẹ̀yin tí a jọ wà lórí ètò láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin gbọ́dọ̀ jáde gbọ́dọ̀ lọ máa fọwọ́ ṣe nǹkan kan a lè máa sùn ká jẹ́ enterprise àwọn náà ní responsibility but mo dé tán láìpẹ́ láì jìnnà mo kọlù yín láfíríkà mo dé tán láìpẹ́ àṣẹdùmarè ẹni tó bá náà ní dé là ní bá gbogbo ẹni tó bá ní mọ̀ ní dé à ní dé bá yín ẹ bá fi kún ránṣẹ́ sí wa ikú máa padà pa gbogbo yín náà ni ẹ̀yin tẹ́ wà lé ẹ lọ múra sílẹ̀ dáadáa sẹ́nu sọ millions of people need to come out nígbà tó bá ti ní ká jáde sórí wọ́n wá bus driver vacancy kò ń ṣe fún wọn tó ṣẹ̀fẹ̀ wá o ẹni tó ń gbé nínú country ló ń wá o nígbà ló máa pè mí nísìnyí pé fẹ́ wá ṣe bus driver job opportunity tó bá ti lazy nílùú yìí tó dẹ̀ kọ́ṣẹ́ kan o lè sọ pé òrìṣẹ́ òun nìyẹn we are recruiting engineers across London gbogbo àwọn engineer tọ́dọ̀ tiwa POS lọ fi ń ṣe wọ́n ń ta recharge card káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ní ìlú Òfò jungle bá àgbà Yorùbá nation yìí ní nísìnyí níta máa ń kọ́ bára wa fà lórí social media ká tó sọ̀kalẹ̀ ẹ máa rò pa à ń ṣeré ni inú ọdún yìí ẹni máa kú ni kó kú ẹni tó bá máa kú ló máa kú ẹ ní ṣoríire àìmọye àwọn tó kú ká tó wá gbé ní UK gbogbo àwọn tá a wá gbé ní UK àìmọye òkú tó kú wọ́n jàjàjà ni àwọn náà jalè káàkiri mo ṣàṣọ fún yín láàárọ̀ yìí 45 trillion lọ jí lọ́wọ́ India àwọn wá débi ìbàdí nísìnyàn kan wá ní pé Ọlọ́run jẹ́ ká rí kú nínú Yorùbá nation ẹni tó bá kú ló kú a máa tọ́jú àwọn fámílì wọn àwa tó bá kú a máa báṣẹ́ lọ ẹ ní ṣoríire gbogbo ẹ̀yin olóṣèlú yẹn ń sọ fún yín pé kẹ́ máa dì bẹ́ẹ̀ bí Yorùbá ṣe máa lọ ẹ̀ ń sọ pé a fi ṣe election 2027 ikú máa pa gbogbo ilẹ̀ ẹ̀kùn kan àwọn fámílì yìí tó bá wọ́n ní nísìn pé intern five ẹ bá rò pé à ń ṣeré ní 2023 ó yàtọ̀ sí 2027 tó fẹ́ wáyé a ti bẹ̀rẹ̀ láti sìn lọ ọdún méjì kí 2027 tó dẹ̀ ẹ̀ríran wò àwọn ọmọ ìjọ máa fojú Tinubu rí ó ń pẹ́kọ́ tó blow gbogbo oil pipeline dànù ṣèbó ẹ̀rọwó epo lẹ́fẹ́ rà mọ́ lẹ́fẹ́ fi pa wọ́n máa bá blow gbogbo oil pipeline tí gbogbo ẹ̀ sink ní olóṣèlú lórí burúkú olóṣèlú ẹ̀yàn ọ̀bàyé jẹ́ ẹ̀bọ̀rún jẹ́ ẹ ṣìkà fún gbogbo ọmọ Yorùbá àwa ń sá káàkiri ẹlòmíì ti wà ní UK nísìnyí wọ́n fún níwèé Ọlọ́run jẹ́ kí ìwé yín jáde àìmọye àwọn èèyàn l'Amẹ́ríkà tó ó fi gbogbo àwọn tó ń gbé l'Amẹ́ríkà ló níwèé ni so tí wọ́n bá ti wá gba British passport àwa ń pariwo Yorùbá ìjọba ní kàdákẹ́ ogun máa pa ẹni ò ní ṣoríire bomb bastard mad people all over the place ṣé gbogbo 60 million ọmọ Yorùbá ni máa kó wá sí UK ni máa kó lọ sí America ni máa kó lọ sí Canada struggle káàkiri gbogbo àgbáyé a ní ilẹ̀
ṣèbí ká build nǹkan sórí ilẹ̀ wa ni, ká ṣe títì, ká dẹ̀ ṣòfin, torí human beings are terrible. tó o bá ṣòfin gbogbo èèyàn náà máa abuse oríṣiríṣi nílùú iná ni. ká build the system tó máa work ẹni ẹ̀fẹ́ yẹn, ká takú sínú system tó work, kó máa fi jalè, kó máa ra laser abroad. àwọn ará Turkey nìyẹn nísìn wọ́n ti ń protest látijọ́, wọ́n náà wọ́n nígbà fún Erdogan, àwọn olórí burúkú Thailand. so ọ̀rọ̀ tó wà lẹ̀ olúkálukú lọ múra ni sí kinní kankan bẹ́ẹ̀, olúkálukú ń jà fúnran ẹni, èmi ń jà fúnran tèmi ni, ìwọ náà máa jà fún tiẹ̀ ni. wáyá nísàn àná àlọ́ṣojú ìdí ọba níbi tí kò sí toilet, tí kò sí drinkable water, ṣé kò yẹ kójú tẹ̀ máa ti gbogbo wa àlọ́ máa dé fìlà máa dé gèlè àná náà ṣojú ìdí ọba. a ní ká gbára wa kúrò, ká build the society tó ń ṣiṣẹ́, ká ní council tó máa wà responsible, tí yọ̀ ní máa jà wọ́n èèyàn. gbogbo program kọ́ ló yẹ kó máa lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat, ó yẹ kó máa yanjú ẹ̀ nínú council ni. ẹ tó nídìí ilé wà lọ sọ́dọ̀ council máa fún ẹ nílé. ẹni tó nídìí iṣẹ́ wà lọ sí job center. for 64 years ìlú olórí burúkú yẹn build nothing. gbogbo owó pátá ọkọ̀ dání sọ́wọ́, ògùn máa pa gbogbo yín ni. bẹ́ẹ̀ ṣe jẹ́ ká sinmi, ẹ̀yin náà ní sinmi. eléyìí tá à ń fà lọ ní sinmi, mọ́ni ẹni máa kú ni kó kú, ẹni tó bá máa kú ni kó kú. ẹ má máa fi kú dẹ́rù bà wá. ojoojúmọ́ làwọn èèyàn kú. ó dáa kéèyàn tẹ̀ kú for the right cause, wọ́n máa rántí èèyàn ni. èbí Ṣàngó là ń rántí lójoojúmọ́ nísìn, Ọbàtálá là ń rántí nísìn. they fought for something ni. Jesus gan tẹ̀ ń pariwo gan kò kú fún kí ilé ayé lè dá náà ni. Muhammed gan kú fún ilé ayé kó dá ni. ṣé táwa náà bá kú sórí ẹ̀ náà nìyẹn. ẹ máa rántí wa ni, ẹ̀rọ tó kọ́ àmọ́ abáṣẹ lọ. ẹ ní nísinmi sẹ́ni mo sọ. ní tá à ń fà lọ ẹ̀ táwa lórí Instagram máa ẹ̀ ń dẹ̀kì kọ́mí láti bọ́lẹ̀ lórí bọ́ọ̀sì. èyí lórí burúkú dédé. èyí fẹ́ máa gbádùn káwọn ọmọ yín kọ́ máa náwó. kẹ́ máa wá sórí Instagram kẹ́ máa fi tẹ́ sí wa lójú. ikú máa pa gbogbo àwọn ọmọ yín lọ́wọ́ náà ni. gbogbo àwọn ọmọ tẹ bí ikú máa pa yín, ó máa fa àwọn ọmọ yín lọ́wọ́ ni. torí àìmọye àwọn ọmọ Yorùbá tó ti kú nísìn látara pé kò sí kọ̀ọ̀kan. ìyá mi Grace mo kí yín. ẹ bá rò pé àṣeré ni. àwọn ìyá àgbàlagbà ọjọ́ kò sá abroad ọ̀ lè lọ́lé. ìjà tá à ń jà yìí ẹni máa kú ni kó kú. ẹ̀yin olóṣèlú yẹn lẹ̀ máa kú. gbogbo àwọn ọmọ yín pátá ló máa ṣọ́kú mọ́ yín lọ́wọ́ ẹ̀ ní ṣoríire. bẹ́ẹ̀ sì jẹ́ kí gbogbo àwa tí a jẹ́ ọmọ Yorùbá ká nísìnyí. ẹ̀ ní nísìnyí, ayé yín ò ní nísìnyí, ẹ̀ ní ṣoríire. èyí tá a máa bára wa fà. tá a bá ti ṣetán lórí social media, àwa ní kó paná. ẹ̀ ní ṣoríire. lọ́ máa ṣògùn gidi. àánú ẹlòmíì lóògùn nú yín. ẹ sáré gbogbo ògùn táì tí lò tẹ́lẹ̀ rí gbogbo ẹ̀ la máa lò nìkan tó ń bọ̀. olórí burúkú dédé. ẹ kó gbogbo ọmọ Yorùbá wọn sá káàkiri gbogbo all over the world. wọn sá káàkiri. church lọ ti close yẹn ní solúkálukú. bishop ti lọ sí ibi iṣẹ́. everybody ti lọ ibi iṣẹ́. ó tún dijọ́ Sunday. olórí burúkú. gbogbo wọn lè sọ̀rọ̀ wọ́n dákẹ́. bàbá Adébóyè dákẹ́. ìyá ń jọmọ. ìbò protest nígbà Jonathan ó dákẹ́ ní sí òṣèlú wo lọ́wọ́ tó lè sọ̀rọ̀. rófò. one bastard. ẹ lọ́ máa múra sí ẹ̀. everywhere needs to transform it. everywhere ló máa transform. gbogbo bí wà ní mọ̀mọ́ dáadáa. ilé ìtẹ̀wọ̀n ti gbé ládùúgbò yìí dáadáa rí. àwọn olórí burúkú wọ́n bẹ̀rẹ̀ project wọn ní parí ẹ̀ wọ́n fi kówó jẹ ni. mo kí ìyá mi Stella Ṣódẹ́yìndé. thank you driver. wàá sọ pé thank you fún driver tó gbé ẹ. tó bá bọ́lẹ̀ lórí bus wàá ní thank you driver. ó yẹ nísìn màá fẹsẹ̀ gbé ètò kù. ibi tí mo lọ jìnnà sí bíbá náà. a máa bá yín fa sùrùtù. ìta máa bá yín fa ẹ̀mí yín gan afẹ́. ẹ máa béèrè pé bó làwọn ọmọ àkẹ́yìn bó làwọn ilé tí wá kẹ̀. nǹkan tá a máa bára wa kò. níwọ̀n bá tó kù wọ́n lò sí dédé. ẹ múlẹ̀ ayé wa ẹ̀sọ́ lé ayé wa. ẹ̀sọ́ di wàhálà mọ́ wa lọ́wọ́. ẹ̀yin náà ní nísinmi sẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe fún wa nísinmi lẹ́yìn gan ní nísinmi. ẹ ní nísinmi. ìyẹn olùṣọ́ lórí burúkú dédé. wọ́n mú gbogbo ilẹ̀ Yorùbá wọ́n sọ máa sọ́tẹ̀. kò sí indọ́sírì kò sí kankan. àfi hòtẹ́ẹ̀lì ṣáá ni.
àfi hòtẹ́ẹ̀lì ṣáá ni hòtẹ́ẹ̀lì sẹ́nu ẹni gbogbo àjọba àwọn ọmọ Yorùbá akíyìn akíálẹ̀gbẹ̀ owó sẹ́yìn wa ẹni pẹ́ parí ẹ̀ so ẹ̀yin náà ṣàtìrí bó ṣe ń lọ so bó ṣe jẹ́ nìyẹn èyí tó kù a tún máa pàdé ẹlọ́n bá tún ní ká pàdé láìpẹ́ láì jìnnà mo kí gbogbo alẹ́ nǹkan sí so ibi tí máa ẹ̀ǹdẹ̀ sí nìyẹn n lè bá fún ọwọ́ mi kí èmi náà lè máa reflect lọ báyìí so thank you so much once again adílẹ̀ lè rí àní ṣàṣetì mo kí gbogbo alẹ́ nǹkan sí Yorùbá nation no going back.